Dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run bàbá wa, agbóyínká ṣe yín lọ́ba fún àánú àti oore ọ̀fẹ́ ńláńlá fún àyájọ́ ọdún ìpín ẹ̀bùn fúnni tí o tún mú wa rí lénìí ọjọ́bọ̀. Ògo ní forúkọ mímọ́ yín o fún àánú ńláńlá tí kò ṣe fowó rà rẹ̀ àti oore ọ̀fẹ́ tí ó tayọ yìí. Ọlọ́run, ọ̀rọ̀ tí a gbéyẹ̀wò lénìí ẹ jẹ́ kó ṣe ayé àti ọkàn wa ní rere mu àti ẹ̀bùn rere tí ó tọ́ sí wa ní àkókò yìí. Èyí tí owó kò lè rà àti èyí tí owó lè rà, Olúwa yọ̀ǹda rẹ̀ fún wa ní orúkọ Jésù. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́bọ̀ ọjọ́ 26 oṣù kejìlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé ìdí fún ìbí rẹ̀ apá kẹrin. Ìdí fún ìbí rẹ̀ apá kẹrin. Nígbà tí a mú bíbélì kíkà wa ní bíbélì àkọ́sórí wa nínú ìwé Róòmù orí 9 ẹsẹ̀ 11. Àkọ́sórí wa nínú ìwé Róòmù orí 9 ẹsẹ̀ 11. Ṣùgbọ́n bí ẹ̀mí ẹni tí ó jí Jésù dìde kúrò nínú òkú bá ń gbé inú yín o, ẹni tí ó jí Jésù Kristi dìde kúrò nínú òkú yóò fi ẹ̀mí rẹ̀ tí ń gbé inú yín sọ ara kíkú yín di ààyè. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Máàkù orí 14 ẹsẹ̀ 14 títí di ẹsẹ̀ 20. Máàkù orí 14 ẹsẹ̀ 14 títí di ẹsẹ̀ 20. Ẹni tí ó bá gbà á gbọ́ tí a bá sì ti baptisi rẹ̀ yóò là, ṣùgbọ́n ẹni tí kò bá gbà á gbọ́ yóò jẹ̀bi. Àmì wọ̀nyí ni yóò máa bá àwọn tí ó gbàgbọ́ lọ. Ní orúkọ mi ni wọ́n yóò máa lé àwọn ẹ̀mí èṣù jáde. Wọ́n ò sì máa fi èdè tuntun yìí sọ̀rọ̀. Wọ́n ò sì máa gbé ejò lọ́wọ́. Bí wọ́n bá sì mú ohunkóhun tí ó ní oró, kì yóò pa wọ́n lára rárá. Wọ́n ò gbé ọwọ́ wọn lé àwọn olókùnrùn, ara wọn yóò dá. Bẹ́ẹ̀ ni, nígbà tí Olúwa sì ti bá wọn sọ̀rọ̀ tán, a sì gbà á lọ sókè ọ̀run. Ó sì jókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. Wọ́n sì jáde lọ, wọ́n sì ń wàásù níbi gbogbo. Olúwa sì ń bá wọn ṣiṣẹ́. Ó sì fi ìdí ọ̀rọ̀ náà kalẹ̀ nípa àmì tí ń tẹ̀lé wàyí. Ẹ̀jẹ̀ tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Lónìí, màá ṣe ìkádìí ẹ̀kọ́ lórí ìdí fún ìbí Jésù Kristi nípa wíwo ipa tí ẹ̀mí mímọ́ ń kó nínú ayé àwọn onígbàgbọ́. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lánàá, Jésù ń la ọ̀nà fún ẹ̀mí mímọ́ láti gbé inú àwọn onígbàgbọ́. Àyọrísí èyí ni a rí nínú ìwé Jòhánù orí 7 ẹsẹ̀ 48. Ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́, gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, láti inú rẹ̀ ni odò omi ìyè yóò ti máa sàn jáde. Ní ọ̀nà mìíràn, ẹsẹ̀ bíbélì òkè yìí sọ wípé gbogbo ènìyàn tí ó bá jẹ́ onígbàgbọ́, wọ́n ní ẹ̀mí mímọ́ nínú wọn tí òun fún wọn. Ẹ̀mí mímọ́ yìí ni ó ń fún wọn ní agbára láti wo aláìsàn sàn, láti jí òkú dìde àti láti ṣe oríṣiríṣi iṣẹ́ ìyanu. Èyí túmọ̀ sí wípé tí o bá jẹ́ onígbàgbọ́, àwọn iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí Jésù Kristi ṣe yóò tẹ̀lé ọ. Máàkù orí 14 ẹsẹ̀ 17. Kódà ìwọ yóò ṣe ju èyí lọ pàápàá. Ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 12. Nígbà tí Jésù Kristi kú lórí igi àgbélébù, aṣọ ìkélé tẹ́ḿpìlì ya sí méjì. Ìwé Máàkù orí 17 ẹsẹ̀ 51. Èyí túmọ̀ sí pé ìmúṣẹ ìwàláàyè Ọlọ́run kò sí lọ́wọ́ àlùfáà gíga mọ́ o. Gbogbo ọmọ Ọlọ́run ló ní àǹfààní sí ìtẹ́ oore ọ̀fẹ́ tí ó ṣeé ṣe ohun kan náà tí àlùfáà gíga nìkan kì í ṣe ohun kan náà tí ọmọ Ọlọ́run lè ṣe ohun kan náà tí àlùfáà gíga nìkan lè ṣe láti lè ní májẹ̀mú láíláí. Ohun tí àlùfáà gíga lè ṣe ní májẹ̀mú láíláí, gbogbo ọmọ Ọlọ́run ni ó lè ṣe é. Má rí àwọn ìránṣẹ́ Ọlọ́run bíi wípé àwọn nìkan ló lè ṣe iṣẹ́ ìyanu. Ìwọ náà lè ṣe iṣẹ́ ìyanu tí ẹ̀mí mímọ́ bá ń gbé inú rẹ. Ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 23. Ó sọ fún wa pé a fi Jésù Kristi ẹni mímọ́ láí ní òṣùwọ̀n gẹ́gẹ́ bí ó ṣe ń ṣe aṣojú Ọlọ́run tí ó sì ń sọ ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí a ti rán an. Èyí tọ́ka sí pé ìfarahàn òṣùwọ̀n ẹ̀mí mímọ́ lára àwọn onígbàgbọ́ yóò yàtọ̀ sí tara bí wọ́n bá ṣe ń mú ìfẹ́ Ọlọ́run ṣẹ fún ayé wọn tó. Bẹ́ẹ̀ ni tí ó bá ń gbé ní mímọ́ tí ó sì ń lo àsìkò tí ó péye níwájú Ọlọ́run lójoojúmọ́,
òun yóò mú òṣùwọ̀n ìfarahàn ẹ̀mí mímọ́ nínú ayé rẹ̀ pọ̀ sí i pẹ̀lú ẹ̀rí, àmì àti ìyanu. Olùfẹ́, ìṣẹ̀lẹ̀ tí yóò ká kó gbogbo ìṣẹ̀lẹ̀ tí ó ká gbogbo sọ bí ó ṣe gbọ́dọ̀ ṣe ayé rẹ. O ní ẹ̀mí mímọ́ nínú rẹ, nítorí náà o gbọ́dọ̀ pàṣẹ fún àwọn ìṣẹ̀lẹ̀ láti ṣẹlẹ̀ fún ojúrere rẹ. Gbogbo ìṣẹ̀lẹ̀ tí ó yí ọ ká, o gbọ́dọ̀ pàṣẹ fún wọn láti ṣẹlẹ̀ fún ojúrere rẹ. Èṣù máa ń bẹ̀rù àwọn onígbàgbọ́ tí wọ́n bá lo agbára tí wọ́n ní nínú Kristi. Ó kàn lè pọ́n àwọn tí kò lè lo agbára wọn nínú Kristi lójú ni o. Tí o bá ti jọ̀wọ́ ayé rẹ fún Kristi, o ní àǹfààní tí ó yàtọ̀, nítorí agbára ẹ̀mí mímọ́ ti wà nínú rẹ. Bẹ̀rẹ̀ sí ní lo agbára náà lónìí. Ìwọ yóò sì rí wípé èṣù yóò wá rìrì. Kókó ọ̀rọ̀: ní ìgbà mìíràn tí o bá rí ènìyàn tí ó ń ṣe àìsàn, ìwọ gbé ọwọ́ rẹ lé ẹni náà kí o sì gbàdúrà fún láti rí ìwòsàn. Gbé ọwọ́ rẹ lé ẹni tí ó ń ṣe àìsàn láti rí ìwòsàn. Ẹ̀já sọ pé bàbá mi, àmì náà tí o sọ pé yóò máa tẹ̀lé àwọn tí ó gbàgbọ́ lọ. Olúwa, jẹ́ kí ó máa tẹ̀lé mi lọ. Ọwọ́ mi jẹ́ kí ó wòsàn. Ọwọ́ mi jẹ́ kí ó gbàlà. Ní ìgbàkúgbà tí mo bá gbọ́wọ́lé aláìsàn lórí, Ọlọ́run ṣiṣẹ́ ìyanu lára wọn kí o sì wò wọ́n sàn. Ọlọ́run yóò sì ṣe ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, kẹ́ máa share, kẹ́ máa comment nípa ẹ̀. Ọlọ́run yóò fún wa ní ẹ̀bùn ńlá tí owó kò lè rà àti èyí tí owó lè rà. Ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún wa ní èní ọjọ́ ìpín ẹ̀bí fúnni. Ó dàbọ̀.